ọjọ́ kan ń bọ̀ ọjọ́ tá tú àṣírí jáde tẹ́nìkan ọmọ pé nìkan tó lè mọ̀ gbogbo kọ̀ọ̀kan wọn tá tú jáde gbogbo àṣírí ẹ̀yìn àṣebi ayé tá fi hàn aráyé ẹ̀ṣẹ̀sìn láyé ẹ̀tún ṣẹ̀sìn níwájú Ọlọ́run alukurani ló wí bẹ́ẹ̀ kurani sọ wípé yawma tubula sara'ir lọ́jọ́ tá a bá tú àṣírí jáde àwọn ẹni bí ayé wa ma lahu min quwwatin wala nasir. They will never have any supporter that day. Nobody will be ready to offer himself to assist them. No assistance will come to them from any quarters. Lọ́jọ́ tá a bá ṣe tán tá a fẹ́ gbẹ̀san gbogbo ọ̀nà tí wọ́n fi ra wọn tí ó gbà wọ́n lẹ̀ gbogbo ẹ̀ ó block. Mo ọ̀nà tó jẹ́ pé ó fẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé bí nǹkan bá ti ṣẹlẹ̀ bí wọ́n máa connect ara wọn ni tó bá dijọ́ tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ má ṣe bí yóò kàn rí pé gbogbo ọ̀nà yẹn dì. Gbogbo bí ó bá lòun larí mọ́ báyìí kóun fẹ́ sá lọ dédé ọwọ́ ìyá Ọlọ́run ní ọmọ kó sí gbogbo ẹ̀yin tẹ́ kù lórí pẹ̀ǹkìdínà ẹ̀ ń bandí ẹ̀yin tẹ́ ń forí èèyàn mú kọ ẹ̀yin tẹ́ ń ṣe ritualist ìgbà díẹ̀ ló kù ọba mi ò mú yín bọ́bá mú yín tán yóò mọ ọmọ mi yóò mú ìyàwó yín kódà ẹni ó kí yín káàárọ̀ tó fìdùnnú kí yín bí ẹ ti ń náwó ẹ̀jẹ̀ òun náà ó pè ń bẹ̀ ẹni ọba yín rẹ́rìn lórí owó ẹ̀jẹ̀ òun náà ó pè ń bẹ̀ òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ tẹ́ bá lè pa tẹ́ bá lè kún Ọlọ́run ẹ̀san ń bọ̀ òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ. Lára àwọn tíṣà tọ́lọ́run yọ Mr. Olatunde Sakios àkáǹtì tiẹ̀ tóun ṣẹ̀ṣẹ̀ sọ jáde ẹ lọ wo ọ̀rọ̀ ẹ wò bí wọ́n ṣe ń pààyàn ṣeré ọ̀tọ̀ làwọn tí wọ́n fìbọn pa níjọ́ tí wọ́n lọ kó wọn sùkú ọ̀tọ̀ níjọ́ tí wọ́n pa Mr. Oyedokun mo kí ló dé tí wọ́n fi pa Oyedokun torí pé wọ́n bá fóònù lápò rẹ̀ lẹ́yìn ìgbà wọn ni wọ́n kó fóònù sílẹ̀ ní a fi pa odidi ẹ̀mí láì lè dá irun ẹyọ kan tí ń bẹ lára ọ̀rákùnrin yẹn wọ́n dẹ̀ waste ẹ̀mí ẹ̀ wọ́n dúnbú ẹ̀ bí ewúrẹ́ wọ́n fi pàrókò ránṣẹ́ síjọba páwọn òṣèré wọ́n nígbà tó tún di bíi on the 7 àbí nǹkan ní ẹ pa ẹnì kejì ìyẹn Mr. John Ọlálẹyẹ wọ́n náà gbúrò pé bóyá àwọn sọ́jà ń bọ̀ wá àtáàkì wọ́n pa yẹn náà wọ́n fi send message ni pé ẹ mọ́ wà àságbára Ọlọ́run padà ká wọn àfi ká máa yin ìjọba ká máa yin àwọn elétò ààbò àwọn military àwọn DSS àwọn ọlọ́pàá paramilitary àti gbogbo àwọn private security outfit ká máa yìn wọ́n pé iṣẹ́ lẹ ṣe ẹ̀wọ̀ ọgbọ́n tí wọ́n dá àṣẹ gbogbo nǹkan kọ́ ló gba agídí àṣẹ gbogbo nǹkan kọ́ ló gba wàhálà wọ́n fi gun dígun wọ́n bẹ̀rẹ̀ sí wádìí títí tí wọ́n fi mú àwọn tí wọ́n jẹ́ aid and abetting tí wọ́n ṣe aid and abetting fún wọn àwọn tó ràn wọ́n lọ́wọ́ àwọn tí ń bá wọn gba kọ́ọ̀lù àwọn tí ń lọ bá wọn gbowó àwọn tí ń lọ bá wọn ra oúnjẹ àwọn ìyẹn ni wọ́n ń tírèsì kódà ẹni wọ́n bá fóònù ọ̀kan nínú àwọn tí wọ́n kó lọ tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ òun náà fi mú dánrin àtàrà àwọn yẹn ni a ti bẹ̀rẹ̀ sí ní link wọn látara fóònù wọn wọ́n fi wá mọ àwọn fámìlì àwọn tí wọ́n jẹ́ the main kidnapper gangan tí wọ́n bẹ nínú igbó àwọn náà wá lọ bá àwọn fámìlì wọn wọ́n kó gbogbo fámìlì wọn lẹ̀ wọ́n kó bàbá wọn wọ́n kó ìyá wọn ọmọ wọn ìyàwó wọn gbogbo ẹbí wọn ni wọ́n kó wọ́n wá ṣe fídíò wọ́n sẹǹdẹ sáwọn náà ẹ ti pa méjì àbí ẹ wá dúró àwọn táwa kó wọ́n ti pọ̀ ju tiyín lọ gbogbo fámìlì yín ni ṣé ẹ ti rí wọn ṣé ẹ ti gbọ́ fọ́ìsì wọn ẹ ti gbọ́ tí ẹ sọ bẹ́ẹ̀ bá ti ń pa kan bẹ́ẹ̀ ẹ mọ̀ rí mẹ́wàá táwọn ọmọ ránṣẹ́ sọ̀rọ̀ ìyẹn ni wọ́n lò gẹ́gẹ́ bí irinṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ àràǹbarà yìí àfikọ́ náà wọ́n bá mi ọ̀sán yín lẹ́sàn àwọn tí wọ́n dúnbú èèyàn tẹ̀mí èèyàn jọ lójú wọ́n nígbà wọ́n dúnbú Mr. Mo tán òye tí ò ju ọmọ ọdún 17 years lọ tí mò ń wò yí pé ó ṣe é ṣe kọjá kan náà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣù wọ́n lójó wọ ojú agbo ọbẹ̀ ni àwọn ọkùnrin tí wọ́n bẹ́ẹ̀ wọ́n dè wọ́n lọ́wọ́ dè wọ́n lẹ́sẹ̀ fún 50 something days ẹ wo àwọn ọ̀ka èèyàn ẹ wo àwọn tí wọ́n ronú àtúbọ̀tán ẹ wá wo àwọn mẹ́ta tíjọba wá gbé lọ sílé ẹjọ́ lẹ́nu wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ pẹ̀lú 10 count charges ẹ̀sùn oríṣi 10 náà kà sí wọn lọ́rùn àwọn mẹ́ta yìí kò tí clear wípé bóyá wọn náà ni wọ́n ń bẹ nínú igbó bẹ̀tẹ̀ àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ àwọn ẹ̀sùn àwọn tó ràn wọ́n lọ́wọ́ wọ́n ń bá àwọn èèyàn burúkú yìí ṣiṣẹ́ pọ̀
ń bẹ nínú wọn tóun náà ṣiṣẹ́ yẹn direct tó jẹ́ main actor. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé lọ ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n ní wọ́n tún padà gbé wá sílé ẹjọ́ lọ́sẹ̀ tó ń bọ̀. Ń bẹ nínú wọn tó jẹ́ pé conspirator ni, ń bẹ nínú wọn tó jẹ́ aid and abettors. Àwọn èèyàn yìí sì ń bẹ nínú wọn tó jẹ́ chief trainer tó ń ní fìdí títí ń train wọn bí wọ́n ṣe máa bá yé àwọn èèyàn jẹ́. Àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mú yìí àwọn eléyìí ti há. Ọba tó ní wá ti mú wọn yawma tubula sara'ir wa ma lahu min quwwatin wala nasir. Tẹ́ bá wá gbàgbé wọ́n ti mú àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a dárúkọ wọn ní last week. Àwọn tí a mú lé tí a kó lọ ilé ẹjọ́ lẹ́nu. Àkọ́kọ́ nínú wọn Abdulrazak Umar, ẹlẹ́ẹ̀kejì ni Yunusa Musa, ẹlẹ́ẹ̀kẹta ni Samsu Adamu Sani. Wọ́n láwọn èèyàn yìí tẹ́ bá wo ojú wọn kò sí eléyìí tó ti tó 30 years nínú wọn. Ọmọ kékeré gbà ni wọn. Ló jẹ́ sọ́nbí wá sí tí mo ṣe kọjá lọ pé tí ó bá sí ọlá ìbọn tí wọ́n gbé dání, àwọn ọmọ tí kúkú ẹyọ kan lè yọ wọn lẹ́yìn tí ó ràn wọn bí ibi tí ó ràn wọn sọ́dọ̀ àní ọba tó dá wọn ni. Àwọn èèyàn yìí sì fẹ́ bú bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti wọ̀rú ẹ̀. Ìkan bẹ nínú wọn tán lò ní state training fáwọn tí ó bá lọ ṣerú iṣẹ́ ẹbú yẹn. Ọ̀kan bẹ nínú wọn tí wọ́n lò ní bá wọn gba voice àtàwọn nǹkan míì tá àti lè mọ̀ títí dìgbà tíjọba tí wọ́n padà kó gbogbo wọn jáde. Ẹ wá àwọn tí wọ́n dárúkọ wọn tẹ́lẹ̀ lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ release àwọn èèyàn yìí. Àwọn tí wọ́n kọ́kọ́ dárúkọ wọn Babangida Buhari Awalu. Ìyẹn tiẹ̀ wọ́n lọ́lọ́kadà ni. Mo ti ṣe wá sí ti pẹ́pẹ́ fura sí majority ọlọ́kadà tó wà ń gbòòrò. Majority wọn ìsọlọ́kadà informant ni wọ́n. Nílẹ̀ Yorùbá lẹ́nu àwọn àjòjì ní 90% ẹni tí ń sọ̀kadà. Láwọn tẹ́ mọ̀ bí wọ́n ti wá tẹ́ mọ̀ sọ́ọ̀sì wọn. Àwọn ni wọ́n ń sọ̀kadà. Ẹlẹ́ẹ̀kejì ni Adéwuyì Sunday. Wọ́n ní wọ́n arrest yẹn ní gbogbo area of Kwara State. Wọ́n ló provide navigational data. Òun ní provide bí wọ́n ó ṣe rìn àtàwọn data tí ń lọ. Wọ́n tún mọ̀ kàn wọ́n ń pè ní Rafiu Abdulmajid. Wọ́n mú yẹn wọ́n arrest ẹ̀ lágbo ààrẹ lọ́yọ̀ state. Ọ̀kan nínú wọn ni Adélẹ́yẹ Ayọ̀mídé. Òun ní á pè ní ọmọ yunifásitì táwọn sójà arrest pé òun ní máa lọ bá wọn lọ negotiate fẹ́ bá wọn gba owó. Òun ní ṣiṣẹ́ ọ̀rẹ́ irú sẹ́tọ̀ rẹ̀ wá àjọsìn ọ̀rẹ́ wọn jọ́sìn ṣe òun ní ṣe òun ní bá wọn negotiate. Àwọn yẹn wọ́n ti mú wọn níjọ́ tí wọ́n ti release àwọn ẹni yìí. Àwọn mẹ́ta ilé yìí àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n padà ṣe iṣẹ́ kárakára ni. Wọ́n wá líǹkì wọn pẹ̀lú àwọn tí wọ́n ti sá lọ tọwọ́ tẹ̀ láìpẹ́. Wọ́n dẹ̀ jẹ́ àmọ̀ pé ńjọ́ táwọn lọ arrest wọn information yẹn ò ti clear ọ̀ntìjọ́ tíjọba iléeṣẹ́ ológun bá tó ṣàlàyé. Wọ́n láwọn neutralize àwọn kan. Àwọn rán àwọn kan padà sọ́dọ̀ ọba tó ní wọn. Àmọ́ àwọn arrest àwọn mẹ́jọ. Àwọn mẹ́jọ wo ni wọ́n arrest? Àwọn ni wọ́n lè ṣàlàyé. Àwọn wo ni wọ́n fi ránṣẹ́? Àwọn ni wọ́n lè ṣàlàyé. Gbogbo àbálọbábọ̀, gbogbo wàhálà tí wọ́n ṣe láyé, ẹ wò bí wọ́n bá já. Òṣìkàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Òṣìkàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Tẹ́ bá lè pa, tẹ́ bá lè kún Ọlọ́run ẹ̀san ń bọ̀. Òṣìkàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Ẹ̀yin tẹ́ wọlé ẹ bá mi share lecture yìí lógúnlógún. Ẹ bá mi share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ bá mi like, ẹ follow page yìí wìtìwìtì. Ọba mi ó ṣàánú yín dọjọ́ alẹ́. Ẹ follow page yìí. Ẹ bá mi share rẹ̀ lógúnlógún. Ẹ jẹ́ káwọn ìtẹ́ ẹ lè ṣe fẹ́mi náà. Bẹ́ẹ̀ ni ṣe ń jí sí Ọlọ́run tí mo ń láàgùn yìí. Ìtẹ́ ẹ lè ṣe tèmi náà wà appreciate ní ká ẹ bá mi pín kálé pín kákó. Bẹ́ẹ̀ mi bá ti ń gba ládá, ẹ̀yin náà mọ̀ gba ládá. Eba sí àtàyè ṣe ọmọ máa ń sọ ó kàgbádá. Béèrè tí mo ní tí ò bá ní dìjà tọ́mọ bá béèrè lọ́wọ́ àwọn tí ẹ jẹ́ bàbá wọn
àkọ́kọ́ ìbéèrè tí mo ní bàbá wa Olúwo, ìgbésẹ̀ tẹ́ gbé yìí dá o, ó fi yín hàn gẹ́gẹ́ bí ẹni tó lójú inú, ó fi yín hàn gẹ́gẹ́ bí ọba tó smart, ó fi yín hàn gẹ́gẹ́ bí ẹni tí ń ronú ju àwọn ẹgbẹ́ ẹ̀ lọ. Ìgbésẹ̀ tó dáa ní, bẹ̀tà àwọn ìbéèrè kan padà wá lẹ́yìn ìgbésẹ̀ FDM yìí. Àti ṣe ti FDM ìyẹn ti kọjá. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an, ní Quran chapter 4 verse 36. Al-Qur'an ní wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsanan wa bidhil qurba wal yatama wal masakin wa jari dhil qurba wa jari dhil junubi. Dé parí àyà yẹn. Ọlọ́run lèmi Ọlọ́run pa láṣẹ fún yín. I'budullaha, ẹ máa sìn Ọlọ́run. La tushriku bihi shay'an. Do not associate any other thing with your creator. Ọlọ́run nìkan ni ẹ sìn. Ẹ má pa nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run. Àṣẹ Ọlọ́run ní nínú Qur'an. Wa bil walidayni ihsanan. Ẹ ṣe rere fáwọn òbí yín. Wọ́n jẹ́ Mùsùlùmí, wọ́n jẹ́ Mùsùlùmí, dandan ni. Ẹ ṣe rere fáwọn òbí yín. Ó wá ní wa bidhil qurba. Àwọn tí ń súnmọ́ yín nínú àdúgbò, ẹ ṣe rere fún wọn. Wal yatama, àwọn tí ń súnmọ́ yín, àwọn ọmọ òrukàn, ẹ make sure pé dùn wọ́n nú. Ọlọ́run fi àwọn eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn. Insaniya ni àyà yìí treat, which is humanity. Gbogbo èèyàn ló gbọ́dọ̀ ṣe dáadáa sí. Wa bidhil qurba, ṣe dáadáa fún family rẹ̀. Wal yatama, ọmọ òrukàn. Wal masakini, àwọn alágbe tí ń tọrọ tí ò ní. Wa jari dhil qurba, family tó súnmọ́ pẹ́pẹ́pẹ́. Ọ̀kan tó wà tó tún súnmọ́ jù yẹn lọ. Ọlọ́run wá ka gbogbo ẹ̀ lọ tó pọ̀ díẹ̀ pé ẹ ṣe dáadáa fẹ́lẹ̀, ẹ ṣe dáadáa fẹ́lẹ̀. Kí ni tí mo fẹ́ lò níbi ọ̀rọ̀ Quran chapter 4 verse 36 yìí ni pé Ọlọ́run ò wá pín nípìn pé ṣe dáadáa fún Mùsùlùmí nìkan o, má ṣe dáadáa fún Christian, ṣe dáadáa fún Christian nìkan, má ṣe dáadáa fún traditionalist. Ọlọ́run ò pín bẹ́ẹ̀. Gbogbo èèyàn lọ́lọ́run ni a ṣe dáadáa fún. Ìyẹn ni ó jẹ́ kí n wá dúpẹ́ pé bàbá Olúwo ń táwa ń wí, àwa tá ń preach humanity tí wọ́n ń fún lórúkọ oní humanity ìsọnù, ń táwa ń wí yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́yìn sí yìí. Ń tí ó dùn mọ́ Ọlọ́run ilẹ̀ ṣe yìí. Ẹ wo tẹ̀sìn, ẹ wo ti tribe, ẹ wo towó, ẹ kàn wó pé ta ló tọ́ sí kinní yìí, ẹ dẹ̀ fi lé lọ́wọ́. Nǹkan tó dáa lẹ ṣe o. Àmọ́ tá a bá wá wò lọ, tá a bá wò bọ̀, a jẹ́ kó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ gbìyànjú ẹ ṣerú nǹkan tẹ́ ṣe yìí. Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yìí, ẹ má stop ẹ̀ mọ́. Quran sọ pé ká da ẹ̀sìn pọ̀ with any other with ẹlẹ́sìn míì. Mùsùlùmí ó ṣe tiẹ̀, Christian ó ṣe tiẹ̀, traditionalist ó ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ tí gbogbo ká máa attack àwọn ẹlẹ́sìn míì, wọ́n padà wá mọ̀ yẹ̀yẹ́ Islam. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbìjà Islam lásìkò yìí, Ọlọ́run san yín lẹ́san dáadáa o. À ń rí yín inú wa ń dùn o. Wàláhì à ń rí yín inú wa ń dùn. Torí àwọn kan náà ti dìde bí wọ́n ṣe ń pa alákatakítí ti wà nínú Islam, alákatakítí ti wà nínú ẹ̀sìn yòókù náà. Ẹlẹ́nìkan gbọ́ ọ létí lẹ́ẹ̀kan péré, ó dẹ̀ á gbà á lọ. Majority tí ń sọ nípa Islam wàláhì fabrication. Kò sí òdodo ẹyọ kan níbẹ̀. Wọ́n fabricate majority ẹni. Mi ò rí àyà Kùránì kan téèyàn lè mú wa tí ó fẹ́ fi rọ́pò Islam tí ò sí answer fún. Gbogbo ẹ̀ ló ní reason táyà Kùránì fi sọ̀kalẹ̀. Àìmọye tí wọ́n ń rò ẹ wò ó lápèjúwe. Ó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ fi yẹn lẹ̀ torí mi fẹ́ kí lecture yìí gùn. Eléyìí tí wọ́n bá sọ wípé paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ Allah subhanallah. Bọ́rọ̀ yẹn ṣe burú tó yẹn, hadha khaliqullah faruni madha alladhi khalaqa alladhina ta'buduna min duni. Ẹ̀dá ní tí ń jẹ́ paracetamol, ẹ̀dá Ọlọ́run ló dá èyún. Ń tà ń sọ ni pé ẹ̀dá Ọlọ́run gangan ńlọ́lọ́run fi ń proud. Paracetamol ò lè dá ènìyàn. Paracetamol kò lè mọ́ọ̀dì kádàrá ẹ̀dá. Paracetamol ò lè dá ordinary pencil. Ọba tó wá dá gbogbo nǹkan, òun lọ́lọ́run tí ń jẹ́ Allah. Àwa náà ti gbèjà kọjá, tá a sì tún wà lórí ẹ̀dìsìn. Pé Kùránì ní wala yasubbu alladhina yad'una min dunillah. Ẹni tí ò bá ṣe Mùsùlùmí kí ló dé tẹ̀ ń bú Ọlọ́run wọn? Bẹ́ẹ̀ bá ti ń bú wọn, àwọn náà máa rìvá sí Allah. Bí Kùránì ṣe wí gẹ́rẹ́ gbé nìyẹn. Pé wọ́n ń padà bọ̀ wá fọ́nà, wọ́n ń padà bọ̀ wá fà Nábì.
ẹ wá dúró àbùkù tí wọ́n fi ń kan ànábì. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa, ẹ dákun, ẹ promote ẹ̀sìn yín. Ẹ má jẹ́ ata sí àwọn ẹlẹ́sìn míì mọ́. Títa sáwọn ẹlẹ́sìn míì ní tí wọ́n ń kó padà fún Islam. Onílé gíláàsì ní Islam. Tó bá wá rí bẹ́ẹ̀, FDM, ní tó ṣùọ́ ni pé kì í ṣe Mùsùlùmí. Ní tó ṣùọ́ ni pé kì í ṣe Christian. Wọ́n lè bí sínú Christianity. Kò gbé ẹ̀sìn, kò declare ẹ̀sìn kankan officially. Mi dẹ̀ rí picture bí tán ti sọ pé church kan ló ti lọ worship, mi ò rí. Ìṣesí rẹ̀ téèyàn bá wo beads tí ń fi ń kọrùn, èyàn fẹ́ sí mọ́ àwọn traditionalists. Bẹ́ẹ̀ tẹ́ bá wo ideology rẹ̀, èyàn fẹ́ súnmọ́ atheist, àwọn tí wọ́n fẹ́ sọ pé kò sọ́lọ́run. Àmọ́ yẹn kọ́ ni àwọn fẹ́ lò. So ti wúlò fáyé, ṣé fálù ẹ̀ wúlò fáyé? Ṣé fálù ẹ̀ tú àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀? Ìjọba táwọn èèyàn ò lè face, so ń face wọn láti sòdodo. That's what we need. Ló jẹ́ kí n sọ wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ FDM, is a great man of integrity. Ntẹ̀ ṣe ọ̀tẹ̀ wà lọ́rùn, àmọ́ ó lọ ní kò ìtàn. Àyà Kùránì tí mo kà yẹn, Ọlọ́run ẹ ṣe dáadáa fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ ronú nílẹ̀ Yorùbá, ẹ ronú ẹlòmíì náà tẹ̀tùn ọ̀nà. Ẹ ọ̀nà ẹlòmíì nínú àwọn ẹlẹ́sìn tí wọ́n jọ ọmọ tiẹ̀. Ta ni Kírísítẹ́nì tẹ́ bá ní Kírísítẹ́nì ni? Ta ni Kírísítẹ́nì tẹ́ ọ̀nà? Tẹ́ bá ní traditionalist ni? Ta ni traditionalist tẹ́ ọ̀nà? Tẹ́ bá ní atheist ni? Ògbèhúnlé ká tó ń ta. Ẹ tún mú lé yín ṣe. Ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin bàbá wa ọba lọ́lọ́run fi ṣe olórí lórí ẹ̀. Ẹ rí àwọn aspect kan bẹ tẹ́mi lè claim gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí FDM, pé justice for FDM. Bó lẹ́sẹ̀ fi FDM joyè, ẹ fún nílẹ̀kẹ̀, ilẹ̀kẹ̀ àtẹ̀wé àkókò ní a fi òyàn joyè nílẹ̀ Yorùbá. Ẹ yá ránṣẹ́ sọ̀rọ̀ ẹ wa tá a jọjọ́ kó sọ̀rọ̀. Ẹ bá ránṣẹ́ sí, ẹ yá fi ránṣẹ́ sí o. Ilẹ̀kẹ̀ ọrùn rẹ̀ kọ́tsọ̀ Yorùbá nù. Ewé àkókò kọ́tsọ̀ Yorùbá nìyẹn, ìyẹn ò túmọ̀ sí pé wọ́n ń sin Ọlọ́run lára ewé yẹn. Declaration nìkan kọ́ ni Yorùbá fi sọ̀yàn dolóyè. Ẹ bá wa ṣe yẹn. Ẹ rí lórí pé of Yorùbá land, ìyẹn ò kàn mí. Justice for of Yorùbá land, ẹni tó ní of Yorùbá land lónìí yẹn. Ẹni of Nigeria, ìyẹn ò kàn mí. Justice for àwọn ọba Nigeria, òun nìyẹn. Ẹ̀yin tí ṣe yẹn, ẹ ti kúrò níbẹ̀. Àmọ́ ẹ ṣàtúnṣe bàbá wọba. Ẹni tí ò bá parí ìjà wọn kì í gún nígò. Àgbà tí ó parí ìjà wọn kì í gún wọn nígò. Wọ́n máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ẹ lè promote ẹ̀sìn yín dókè láì ṣẹ̀ṣẹ̀ máa attack àwọn ẹlòmíì. Àwọn nǹkan wọ̀nyí ń kó nǹkan bá Islam. Ẹ ń gbìyànjú, ẹ ń wúwa lórí, inú wa ń dùn. Adẹ̀ǹbẹ̀ lọ́n fún yín pé kọ́lọ̀ ń jẹ́ kàmí yín ogun lórí dáadáa. Ẹ ní ṣubú dànù. Ọ̀tá ò ní rẹ́rìn yín torí akin ni yín láàrin àwọn akin. Ẹ tún wò ó lápèjúwe. Ọlọ́run sọ fún wa nínú àyá Kùránì mi. Ọlọ́run ní walaw la daf'ullahu nasa ba'dhum ba'd la'udimati sawami. Ọlọ́run tí kì í bá ṣe pé mi Ọlọ́run fi àwọn ẹlẹ́sìn kan bú ẹlẹ́sìn kan láṣìírí. Tí kì í bá ṣe pé mi Ọlọ́run kó àwọn alágbára kan kúrò láyé káwọn mi ò lè dá lágbára ni. Àwọn kan ọba ti pera wọn lọ́lọ́run lórí rẹ̀ bí Fìràwọ̀nà tó sọ pé ana rabbukumul a'la. Àwọn kan ọba ti declare pa wọn lọ́lọ́run. La'udimati sawami. Ọlọ́run ní ilé ìsìn àwọn Júù monastery kì bá ti exist mọ́ tí ò bá sí pé mi Ọlọ́run fi àwọn kan bá sírí àwọn kan. Why tọ́lọ́run dárúkọ monastery? Ilé ẹ̀sìn àwọn Júù. Ó tún wá ní wàbí yahun. Ilé ẹ̀sìn àwọn ẹlẹ́sìn Christianity ìbá tí exist mọ́ tí ìbá ṣe pé mi Ọlọ́run fi àwọn kan bò àwọn kan láṣìírí. Ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé wà sọ̀làwàd àwọn masajid àti ibi tí wọ́n ti ń kírun. Kí ni tí mo lò débẹ̀? Ọba mi mọ̀ wípé òun lòun sọ pé inna dina indallahi al-Islam. The only endorsed religion before Almighty Allah is Islam. But èyí ó sọ láti jẹ́ ká ẹ mọ̀ pé ó mọ̀ pé gbogbo àwọn yòókù náà exist. Kódà protection òun dórí everybody. Àánú òun Ọlọ́run dórí everybody. Òjò òun Ọlọ́run carry everybody. Oòrùn òun Ọlọ́run carry everybody. If that should be the case, kí ló dé tá ń bínú ara wa sí ìran Yorùbá? Mo ti kó lórí ti bàbá. Kí ló dé tá ń bínú ara wa sí? Ẹ jẹ́ ká unite. Gbogbo àwọn tán fẹ́ fẹ̀sìn jẹun lára wa, ẹ má jẹ́ ká aláwọ̀ wọn. Wàláhì tó bá dàrú tán nísìn, ẹ mọ̀ pé kò sí nǹkan kan tí ẹ gbọ́kànlé. Àti Mùsùlùmí, àti Christian, àti traditionalists, we are all Yorubas. That single language have united us together. This is the only land we can live free of charge without a single visa. Ẹ wọ Saudi Arabia nsìn, wọ́n ti yọ Nàìjíríà kúrò lára àwọn orílẹ̀-èdè tó lè gba visa online pé on arrival visa kọ́
lọ submit pálí ẹni tí wọ́n bá rí correct lókù torí ìjọba ti dìde lórí ẹ̀. Wọ́n wà lára àwọn orílẹ̀-èdè bíi 100 tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún. Gbogbo ìjọba ayé, Amẹ́ríkà ti ṣe tiẹ̀ kọjá, UK ti ṣe tiẹ̀, Italy ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn South Africa nígbọ̀rọ̀ yíwọ́ tán, àwọn tí ń bẹ̀bẹ̀ ni pé káwọn èèyàn dákun wọn máa gba físà. Ìlú kan tá a lè gbé tá a ní ìdí físà ni. Bàbá dàrú tá a bá kọrí Saudi Arabia wa mùsùlùmí, wọ́n lè wá padà páàkì sára wọn. Bẹ́ẹ̀ yẹn lẹ́sìn Christianity bá kọrí sí Jerusalem, àwọn ò tiẹ̀ fẹ́ rí yín bẹ̀. Wọ́n sọ fún yín pé ìlú Júù ní bíbá kì í ṣe ìlú Christianity. Ẹ̀yin traditionalist, bó bá dàrú tẹ́ ẹ bá lọ sí bóyá India tàbí ẹ lọ sí bòmí, àwọn náà ò ní gbà yín lá bó ṣe Brazil, wọn ò ní gbà yín láyè náà. Wọ́n sọ fún yín pé ẹ lè wọ̀lú yìí láì ní físà, bó ṣe lè wù kẹ́ ẹ tó ẹ gbà físà àfàwọn tí wọ́n bá jẹ́ bí ààrẹ orílẹ̀-èdè lókù. This is the only land we can live together in peace without a single visa. It's a special blessing from our Creator. Why can't we manage this blessing? For God's sake, live and let live. Let's live together in peace. Ẹ jẹ́ àjọ gbáyé ní gbáyé rọrùn. But don't mix up religion. Ẹ má jẹ́ àjẹsẹ̀pọ̀. Ṣẹ̀sìn tiẹ̀, kémi ó ṣe tèmi. Ṣe tiẹ̀, kémi náà ó ṣe tèmi. Live and let live. Don't suffocate us, and we will not suffocate you also. Eléyìí ni nǹkan tẹ́mi tí ń wí tipẹ́tipẹ́ àwa mùsùlùmí ayé. Al-Qur'an ni wala tanaza'u wa tafsalu wa tadhhaba rihukum. Ẹ má máa bára yín jà mọ́. Àkídà méjì lẹ̀sìn ló fi gbéra dúró. Ìwà rere àti ìbádà. Ọlọ́run ò ní sọ̀rọ̀ kan. Àwọn nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ ní Qur'an ìbejì ni wọ́n. Ọ̀kan nínú ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ wà rere ìbejì ni. Bọ́lá bá ti ń sọ pé amala saliha tó bá ti ń sọ̀rọ̀ ìbádà yóò sì máa fọ̀rọ̀ ìwà rere tẹ̀lé. Man kana yarju liqa rabbihi falyamal amala saliha wala yushriku bi'ibadati rabbihi ahad. Àwọn àyàtì yẹn pọ̀ ní Al-Qur'an tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀. Kí ló á dé tàwa mú tàwhídì nìkan dání? Tàwa drop wà rere. Àwa drop wà rere débi pé gbogbo àgbàlagbà là ń yẹ̀yẹ́. Gbogbo àgbàlagbà là ń bú. Àmẹ́nìkan tá a lè fún lórúkọ bú. Àwùjọ mùsùlùmí wá dé léyìí tí wọ́n fún àwọn èèyàn lóko tí ò ṣe gbọ́ létí. Bí isa ismul fusuq ba'da iman. Ebi ẹ̀ka Kùránì afala ta'qilu. Kí ló dé tá ẹ fẹ́ jọra kún mi? Tó kó tíràrù tí ọmọ ti ń bẹ nú ẹ̀. Ẹlẹ́ẹ̀kéwu. Àmọ́ kọ́rọ̀ mọ́ ti ṣẹlẹ̀. Òun kálukú lẹ̀ ń fún lórúkọ. Òun kálukú lẹ̀ ń lọ ṣe AI fídíò wọn. Subhanallah. Ẹ̀wọ̀n bí tá a bá ìsìláàmù dé. Nítorí ń tá jẹ, tá mu. Fayaka sara mambaga akọdita ada wa togo wasaba nera nile waga lemoto ami auma to mai. Ìran Yorùbá ọ̀kan ni wá. Àwọn àfáà ti gbọ́ ilé tí mo sọ yẹn yé. Fayaka sara mambaga ẹ wá wórí burúkú tí ń bẹ fẹ́ni tí ń ṣàbùsí láyé wakọdita ada wa togo ọkọjá ẹnu àlà Ọlọ́run ó ṣe tọ́lọ̀ ní ọmọ ṣe. Bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ pé wọ́n fẹ́ bẹ nìkan lórúkọ jẹ́, wàláhì kò sí sísẹ́mù tí ò lè lò. Kò sẹ́ni wọ́n pè lọ́ta lánàá tí ò lè dọ̀rẹ́ lẹ́nu. Nítorí pé wọ́n fẹ́ ba yé ẹnìkan jẹ́, wàsábà ní ìra ní líwàga, ó sì ṣe ọwọ́ náà yé, ó tún wọ náà tọ̀run, lémọ̀tọ̀ àmì àwòmọ̀ tó mọ̀ ẹ́. Nítorí pé òkan ràn kan pé bóyá màá rọrẹ́ bí báyìí, tàbí nítorí pé òun ràn kan pé ó rò ń jẹ níbi báyìí, kí wàá lọ bá bọ̀ ọbẹ̀. Orí burúkú ló bá bọ̀, orí pójú tì ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wọlé, ẹ bá mi share lecture yìí lógúnlógún, ẹ bá mi share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá mi like, ẹ follow page yìí wìtìwìtì. Ọba mi ó ṣàánú yín dọjọ́ alẹ́. Ẹ follow page yìí, ẹ bá mi share rẹ̀ lógúnlógún, ẹ jẹ́ káwọn ìtẹ́ ẹ lè ṣe fẹ́mi náà. Bẹ́ẹ̀ ni ṣe ń jí sí Ọlọ́run tí mo ń láàgùn yìí. Ìtẹ́ ẹ lè ṣe tèmi náà wà appreciate ní ká ẹ bá mi pín kálé, pín kákó. Bẹ́ẹ̀ mi bá ti ń gba ládá. Ẹ̀yin náà máa gbà ládá. Subhana rabbika rabbil izzati amma yasifun. Àmọ́ gbọ́dọ̀. Bàbá. Àmọ́ gbọ́dọ̀. Ajá wa sin àjẹ́ ká mọ̀ kan tó ń ṣẹlẹ̀ lórí very dark man tó bá olú ìwọ of Ìwó tó fi joyè. Àjẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀jẹ̀ ká mọ̀ kan tó ń ṣẹlẹ̀. Ṣé tí mo kàn fi dákẹ́ tí mi ń sọ̀rọ̀? Yorùbá náà ló sọ̀rọ̀ wọ́n ní wípé òye làgbà ń wò. Ẹ jẹ́ kí n wá gbé yín débẹ̀. Àgbà nìkan kọ́ ló ń wòye lọ́wọ́ ẹ̀, ọmọdé gan máa ń wòye. Ó ti yé yín, ọmọdé ò kàn lè jókòó kó máa wò, ọmọdé gangan ń wòye. Ókè ọ̀rẹ́
aláyé ńlá ẹ̀yin lẹ béèrè o òkè nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ jíire bí wọ́n bá fẹ́ fìyàn joyè irú ewé wo náà máa ń já lẹ́nu yẹn lórí. àmọ́ máa ń gbọ́ pé ewé àkókò ewé àkókò ẹ̀mí gan ti rí ìgbà tó fẹ́ jẹ ọba ìlú ọba Òmàrán gbà ní Kwara State ewé àkókò kámọ̀tò àná tó fẹ́ fìyàn joyè ṣe ti rí báyẹn tí wọ́n bá fẹ́ fìyàn joyè ńlẹ̀ Yorùbá ewé àkókò á wà ní orí ẹ̀ wọ́n wá ṣẹ̀ dé fìlà ẹ̀ lé ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ yẹn ó ti dàbí pé máa jó lọ mò ń wẹ̀yìn ẹ a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ́ ẹ̀kú ẹ̀wẹ́lẹ̀ a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ́ ẹ̀kú ẹ̀ ó ti yé yín ìtàn ìjàpá yẹn àti erin ó ti yé yín bọ́rọ̀ yẹn ṣe rí gẹ́lẹ́ nìyẹn rí wípé bàbá kan sọ̀rọ̀ jáde mi ìmọ̀ ìgbà tí fídíò yẹn ti jáde o nínú àwọn àfáà ńláńlá ẹ̀ nílùú Ìwó náà ni tó ń sọ wípé. àlè máa help wọn o àwa sì rí dọ̀tún la mẹ́wàá la máa sọ wípé ọlọ́run ní jẹ́kọ́jẹ́pẹ́lẹ́ bọ ní àmà sọ wa àmọ́ tó lọ́bọ̀ bá ń ṣe security níbi tí ò ti ṣe muslim a sọ pé kọ́mọ̀ sí títí dìgbà tó pé àwa mùsùlùmí náà ní agbára àti sọ ara wa because ẹlẹ́bọ̀ tá ẹ̀sìn wọn ò papọ̀ ó lè máa gbé oòrùn ní àsìkò bàtà ń lọ kírun ẹ̀sìn wọn papọ̀ sọ ara yín káyọ̀ náà ò sí kẹ́ni ká sọ ara wa títí muslim ó fi ní security rẹ̀ we will never believe in any other security yàtọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì torí gọ́ọ̀mẹ̀ntì gbogbo ẹ̀sìn ló ṣe kí ni lọ́ approve sẹ́yìn tẹ́ wájú pé ń bú Islam ẹ̀ ń sọ. àwọn ò lè gbà kírú ẹkùn kí wọ́n wọlé wá sẹ́ni pé ọ̀rọ̀ yẹn ó jọgàté kò jọgàté èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ lápọ̀dọ̀ tèmi. ẹ̀yin olólùfẹ́ wa ń lé ẹ má sì mí gbọ́ o mi ò sọ pé very dark man pé kò tọ́ sóyè yẹn o ó tọ́ sí ọmọ Nàìjíríà rere ni ó fẹ́ kí Nàìjíríà kó tòrò lápapọ̀ àti Yorùbá àtàwùsá àti Ìgbò kò fẹ́ wàhálà Nàìjíríà ó ń gbìjà aráàlú ṣùgbọ́n ibi tí oyè yẹn gbà wá ó ti fún àwọn àgbààgbà kan tó yẹ kí oyè yẹn kó ti pasẹ̀ gbogbo wọn jọ wáyé ni.
Oh yeah, which one is this? Which one is this? Now, please. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ṣe rí àwa tá a jẹ́ ọmọ Òwò tá a jẹ́ Yorùbá tá a wà ní mo mọ̀ pé inú wa dùn láti rí BDN ṣùgbọ́n mo bẹ̀ wá ẹ jẹ́ kí BDN mọ ìtumọ̀ àṣà Yorùbá àti bí a ṣe máa ń ṣe tabadé Yorùbá. Ní tí mo sọ ni pé ní àsìkò tó bá yẹ ká hẹ́ ilẹ̀ ẹ jẹ́ ká hẹ́ ilẹ̀ tó bá yẹ ká dákẹ́ ìyẹn ló máa yẹ kí n tá à ń ṣe kó ní ìtumọ̀. And for the fact that some of us are here for the first time, some of you are entering this palace for the first time, I am happy to tell us that you are here seated or standing in the first and probably the only natural palace on earth. When I say that, what I mean is this palace is devoid of idol worshipping. In this palace, we don't worship idols. In this palace, we believe in oneness of Olodumare. That is the creator of both heaven and earth. He who can kill, he who can wake. That is the Olodumare, the Almighty God. Not just that, I can tell you for free that this morning you are here seated or standing in that first and probably the only palace where you don't need to come in and say prayers. You only need to come in here, think of whatever, make a wish within yourself and just say amen and go. Because this place is naturally of God and it belongs naturally to God of all nations. God who created both heaven and earth. Distinguished ladies and gentlemen, we have in our midst this morning our royal fathers across Igbo land. They are 42 in number, but this morning we have a few of them seated in the palace of His Imperial Majesty this morning. First of all, let me introduce to us our father, His Royal Majesty, Baba, His Royal Majesty, Baba Alawuje of Awuje Kingdom. Let's say Kabiyesi o. We also have our father, His Royal Majesty Oloburo of Oguro. Let's say Kabiyesi o. We have our father, His Royal Majesty Olu of Akile Kingdom. Let's say Kabiyesi o. We also have Kabiyesi Agbodowu of Oritaje Kingdom. Let's say Kabiyesi o. We have our father, Onisara of Yesu Kingdom. Let's say Kabiyesi o. I've also seen my father, the Olu of Ilota. Where is Baba? Yes, let's say Kabiyesi o. And we have the chiefs and princes. Let me quickly introduce the palace chiefs of this palace. They are numerous in number, but I'll just mention one name to greet all of them because of our time, and that is Oloye Yekin Orobingpe, the Osa of Igbo land. Let's say Karaoleo. And we have the Mogajis, the princes, headed by the Aremo of Igbo land. Aremo Adelani Akombi is here. Let's say Dansaki Omabam. And please, that is why I said from this edge we must move back. We must move back. Because as far as Yoruba land is concerned, if not for the love, respect, and the interest of our father in my brother BDN, nobody, in fact the governor came here, nobody has ever moved to this king, to this throne as close as this. Nobody. At least you give us at least 5 feet. 5 feet. So there will be spaces for us, please. Photographers can stay there in as much is seated. In as much is seated. But this place, okay,
Please give us more space, please, so that we will be able to manage it. Now, I know there are persons here. I know there are many youth who are doing well in their different areas. Not for the movement alone. I know people who has work, people who are educated, people who are exposed, and a set of people following and relating with VDM, because VDM is educated, is exposed, is learned, and we also believe in him. In fact, despite the fact that myself do not fall in the category, I am arguably in the category of the youth, because I am above 45. But today I can tell you, VDM is my president. That shows the level of confidence. That shows the level of confidence that we have in him. And today, I want to officially introduce to us the Alaselori Orisha. Number one. Listen, not yet, please. Trumpet house, not yet, please. The Alaselori Orisha. The Aruli Olodumare, our king, our father, a lover of development, the one cycle to the officers of the Nigerian Security and Civil Defense Corps, and even assisting and helping the local vigilantes, hunters, among others. Our father has been able to secure hundreds of scholarships for students who are willing, who are thirsty of education. Our father has been able in Yoruba land, and anywhere in the world, before someone can be entrusted with leadership power, with leadership position, such person must have some qualities. Such person must have attained certain stage in life. I want to tell you today that our father is not just king. Is a king who manages, who mentors, who trains the young ones, both male and female. Let me introduce to you that our father is exposed, is calm, is a good manager, is a trusted leader. That is why you can see our mother, the Unwarigidampa of the whole land, His Royal Highness. Once again, let's all say Kábíyèsí. Now, because of our time, I can tell you today that VDM is happy to be here. That VDM is happy to be here. I want to tell you that our father is happy to see him. If you will listen and listen well, there's this animal. Do you know the name of this animal? Happy please. You know why I specifically mentioned this animal? Most people, in fact, few of those people following VDM doesn't even know the meaning, the strength, the energy, the nature of this holy Bible. I can tell you
If you put honey badger on Google, one of the smallest animals, but it's fearless. It has bigger animals. I've seen videos, I've seen documentaries where bigger animals attack honey badger. Yet, at the end of the day, they run away. Now. If you come for me, you are the victim. If I come for you, are the victim. You want to listen to VDM? If you want to listen to VDM, I know you like to listen to Kabiyesi as well. I'm sorry, when I was introducing our real fathers, my brother that just came in, I forgot him. So Kabiyesi, please permit me to introduce my brother, Alhaji Quadri Giwa. Where is he, please? Alhaji Quadri Giwa. Oh, thank you so much, please. Please. Now, we will listen to the Presido, the president of Rattle Movement. Please, guys, let's just keep quiet, please. Please, ẹjọ́ ẹ jẹ́ ká dákẹ́, ẹjọ́ àgbẹ̀, ẹ jẹ́ ká dákẹ́, ẹjọ́. Now, sorry, like I said, ẹ̀gbọ́n, wo bí májò yà ẹ lẹ́nu, a kàn sọ ẹ̀gbọ́n àwọn ẹlòmíì ní VDM gan gbọ́ Yorùbá. Please. Sorry, Omo to say sorry, Obi Ayo. Atakebi, VDM is a traditional man. He knows tradition, so don't worry. Okay. Now, please, before I invite you to the microphone, hello, please, one house, please. Before I invite VDM to the microphone, I've seen the speech by Rattle Movement, Iwo chapter. So I want them to read the speech first. So after their speech, I'll go to the Presido. So after the Presido's speech, we listen to our father. Thank you so much. Please, let's put our hands together for the Rattle Movement, Iwo chapter. Yes, Are you duly registered? No. Oh yeah, give me one. Oh yeah, bring one more. Guys. Our highly revered paramount ruler of Igbo land, His Imperial Majesty, Oba Abdulrasheed Adewale Akabikiri First, Oluwo of Igbo, our district girls, very dark man, VDM, esteemed traditional ruler, religious leader, government official, distinguished guest, member of the press, fellow Ratters, ladies and gentlemen. Ratte! Ratte! It is with necessary joy and gratitude that we, Rattle Movement, Igbo chapter, stand before you today. This is not just another gathering. It is a memorable day in the history of our great town.
the whole land. First, we sincerely appreciate our father and royal leader, His Imperial Majesty Oba Abdulrasheed Adewale Akanbi Telu. Your leadership, vision, and determination have inspired many people. Your commitment to attracting development and the opportunity to Igbo land has given many residents renewed confidence in the future of our town. We pray that Almighty Allah continue to bless Your Majesty with wisdom, strength, and good health, and long reign of peace and progress. To our dear girls, very dark man, welcome to the ancient kingdom of Igbo. Many young Nigerians admire your willingness to speak on issues affecting ordinary citizens, to encourage public accountability, whether people agree or disagree with every position you take. Your work has sparked conversation about responsibility, transparency, and role citizens can play in national development. We appreciate your visit. Thank you for honoring the invitation to Igbo land. Today, also send a message to Nigerian youth. Our voice matter when we are guided by truth, respect, responsibility, and sincere desire to improve our community. Let us use our energy not to divide, but to build. Let us choose honesty over corruption, unity over hatred, service over selfishness. As Rachels, we remain committed to promoting positive engagement, responsible citizenship, constructive participation in the growth of our community and our nation. Kabiyesi, thank you, your fatherly leadership. Very dark man, thank you for visiting Igbo. To everyone gathered here today, let us continue working together for the progress of Igbo land, Osun State, and Nigeria. Amen. May Almighty Allah bless our king. May Almighty Allah bless our girls. Amen. May Almighty Allah bless our Igbo land. Amen. May Almighty Allah bless the Federal Republic of Nigeria. Amen. Nigeria. Thank you. May the peace and blessing of Almighty Allah be with you all. May God Almighty bear rattle nation. Don't bless the king, sir. Give one.
please. First of all, I would like to say thank you for the invitation, Kamesi. I am really happy to be in your presence, and I'm happy to be in this palace. I would like to say this is my first time in Oshun, and I will tell you for free that I don't think anything would have brought me if not for the kind of discussion I had with the Kabiyesi. Please, we have to observe all protocol. And the protocol we are talking about is you cannot be hailing me when there's a king here. It makes no sense. You have to understand that. For that reason, you cannot say very dark man or whatever thing anymore. No. All protocol must be. Sorry sir. All protocol must be. It is standard. There cannot be two captains. Yes, sir. In the past, we say any keep fan, come and fan. That's a Yoruba, something that an elephant doesn't make noise and then they charge. But that's the old one. Today, we want the elephant to talk, and we want the child to be louder. However, please, we have to really be quiet so we can listen to the king and everybody can participate in the conversation. But like I said, please do well to stop the hailing and chanting. I understand what the king is trying to say, but however, you still have to observe all the protocol. When we go outside, you can heal, press the devil, but here now, inside here, we have a lot of time in town. But for here now, just only acknowledge the king and the king alone. Thank you very much. So, that being said, what brought me to this land? Myself and the king, we were talking on the phone, and we spoke about a lot of conversations, especially conversations bordering the progress of the country, and also with one of the challenges we are facing right now, which is like the insecurity of the country. And I was asking him, I said, surprisingly, these attacks have been happening everywhere, and it hasn't really been happening in Osun State. I can't really say, okay, they've done X, Y, Z and all. So he spoke about a couple of things that made sense to me. We were having a conversation about the Fulanis. He said, we were talking, right? He said, you can't keep people in the bush for a long time, and you are developing your lands, and these people are still in the bush. At a point, they can start acting funny, because this development, you only develop yourself without developing the people that are in your bushes, your neighbors. So therefore, they will not develop mentally with you, and it's a problem, right? So that alone just made me realize, okay, yes, this game we need to see. And also, in terms of youth development, we were talking in that light. We even spoke about a little bit about farming. He said back then they used to farm to eat, but nowadays, they are farming left, right, and center. So there are a lot of things that we the Rata, yes, mechanized farming. There are a lot of things that we the Rata movements can benefit from Iwo as a kingdom, and there are lots that the youth in general, like in Nigeria, can benefit. Imagine if we are collecting a land. Just imagine it. Imagine if we are collecting a land and we say, okay, we are making Iwo a place where we are farming XYZ, and from Iwo we are exporting this XYZ to different African countries, West African countries. That's development and that's job creation for a lot of youth. So we really need to
circles. You wake up in the morning, you complain about the government. You wake up in the afternoon, you complain. At what point do you start thinking of a solution to this problem? Vela Nicola Bokuti, an ancestor, somebody that I love and respect, he spoke about the problems of this country, Ken Sarowiwa and the likes of that. They spoke about the problem. But here we are, I am still speaking about the problem. So the thing is, at what point do we start looking for solutions? And this is why I am here today. So we rub mind with the king. And like you people have seen, the king is a youth. From the way, it's not a youth by age, but it's a youth with the mind and his foresight. Yes, it's a youth. And this is a good one because I like a meeting that does not have interest in between, especially financial interest. Nobody's coming here for money. Nobody's coming here for political interest. So this is just a meeting that will be beneficial to the people that have ears and the people that are willing to make use of their time and make use of their strength now that we all have strength. So I want to thank the KBC once more for inviting me. Thank you very much. God bless you. Please, people that are talking there can go outside. If anybody speaks, please just tell him to go outside to talk. If he doesn't want to hear us, you can go and talk outside to yourself. Because this is very important. BDM has never been here. I think we should listen. You are coming to the palace, I believe we should listen to the youths. And we should not behave like people that are not exposed. First of all, I greet the King of Kings, the owner of this throne. He is the uncle. They call, I don't know, VDM. If you are hearing KBC, the meaning of KBC means unquestionable. I am not the real KBC. You cannot see the real KBC. The real KBC is invisible. And this place cannot even take it. It's bigger than here. But so unquestionable is the owner of this one. He is the one that gave me that throne to sit on. The one that allowed me to sit on this throne. So KBC himself, you cannot see. But I am the physical
representation on earth. I am not God.